Praise the Lord, hallelujah. Mo kí gbogbo alààyè tí Olúwa jí sí ìmọ́lẹ̀ alààyè lónìí pé ẹ kú òwúrọ̀. Àdúrà ìṣẹ́jú 5 ojoojúmọ́. Mo pé àkọlé àdúrà tòní ní ẹni tí ó mú ẹ̀mí mi wà láàyè. Ìwọ tó ń gbọ́ ohùn mi, mo kọ́kọ́ kí ọ kú oríire nítorí pé Olúwa mú ẹ̀mí rẹ wà láàyè. Ọlọ́run pa èmi àti ìwọ mọ́. A lè rí ọjọ́ tó gbẹ̀yìn nínú 365 days nínú ọdún 2021. A sọ pé Olúwa ó ṣé. Ọlọ́run tó mú ẹ̀mí wa wà láàyè, ògo ni fún orúkọ rẹ̀. Ìwọ tó ń gbọ́ ohùn àdúrà yìí ní kùtùkùtù òwúrọ̀, níbi gbogbo tó o bá wà, ó yẹ kó o fi ọpẹ́ fún ẹni tó mú ẹ̀mí rẹ wà láàyè, ẹni tó dá ẹ̀mí àti ìwọ sí. Ọlọ́run tí ó gbà kí ìfẹ́ òṣìtà kó ṣẹ mọ́ wa lára. Ọlọ́run tó fi àánú rẹ̀ gbé wa ró. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí onísáàmù sọ fún wa. Ẹ jẹ́ ká lọ sínú Psalm 66. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ 9 rẹ̀. Ẹ gbọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti ṣe sọ. Ó ní ẹni tí ó mú ẹ̀mí mi wà láàyè tí kò sì jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀. Tí a bá wo ẹsẹ̀ 8 rẹ̀, ó sọ pé ẹ fi ìbùkún fún Ọlọ́run wa, ẹ̀yin ènìyàn, kí ẹ sì mú ní gbọ́ ohùn ìyìn rẹ̀. Ẹni tí ó mú ẹ̀mí wa wà láàyè tí kò sì jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ̀. Ṣé rí i pé Ọlọ́run yẹn ló mú ẹ̀mí wa wà láàyè? Ọlọ́run olùbùkún, Ọlọ́run tó pa èmi àti ìwọ mọ́, Ọlọ́run tó tún jẹ́ ká rí ọjọ́ tó gbẹ̀yìn nínú ọdún 2021. Ọlọ́run ààbò wa, ẹni tó mú ẹ̀mí wa wà láàyè, ògo ni fún orúkọ Olúwa. Ohun tó dára fún èmi àti ìwọ ni láti máa yin Ọlọ́run. Gẹ́gẹ́ bí ìwé Sáàmù yẹn ti ṣe sọ fún wa ní ẹsẹ̀ 8, ó ní ẹ fi ìbùkún fún Ọlọ́run wa, ẹ̀yin ènìyàn, kí ẹ sì mú ní gbọ́ ohùn ìyìn rẹ̀. Ẹni tí ó mú ẹ̀mí wa wà láàyè tí kò sì jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ̀. Ṣé rí pé orí ọ̀fẹ́ la rí gbà, àánú la sì rí gbà fún Ọlọ́run tó mú wa rí ọjọ́ òní, tarí ọjọ́ tó gbẹ̀yìn nínú ọdún 2021. Ọlọ́run tó mú ẹ̀mí wa wà láàyè, ògo ni fún orúkọ rẹ̀. Ìwọ alààyè tá jùmọ̀ ń gbọ́ àdúrà ìṣẹ́jú 5 ti òwúrọ̀ yìí. Mo fẹ́ kó o jẹ́ ká jọ lọ yin Ọlọ́run. Ọlọ́run tó mú wa wà láyé, Ọlọ́run tó mú wa wà láàyè, Ọlọ́run tí ò jẹ́ á sọnù, Ọlọ́run tó ń bá wa ṣe àdúrà let us pray ojoojúmọ́, Ọlọ́run tí ò dá àdúrà wa sí wa láyà. Ẹ jẹ́ ká jọ kọrin yìí wípé ó mú mi wà láyé, ó ṣeun o. Ó mú mi wà láàyè, ó ṣeun o. Ọ̀pọ̀ ló fẹ́ rọ́jọ́ òní, ó ti kú ti pa. Àìsàn táyé sọ pé kò tó nǹkan ló mú wọn lọ. Ó mú mi wà láàyè, ó ṣeun o. Níbi gbogbo tó bá wà, jẹ́ ká jọ gbé ohùn ọpẹ́ sókè. Ẹ jẹ́ ká lọ gbàdúrà. Ẹ jẹ́ ká máa sọ fún Ọlọ́run, Olúwa ó ṣé torí pé o mú ẹ̀mí mi wà láàyè. Ó dá mi sí tilétilé tọmọtọmọ. Ó tún mú mi rí ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù 12 ọdún 2021. Ó yá yin Olúwa níbi gbogbo tó bá wà. Àdúrà ọpẹ́ orúkọ Jésù. Ọlọ́run onímájẹ̀mú, àwa yin orúkọ rẹ o. A sọ wípé o ṣé. Ọlọ́run tó mú wa wà láàyè, ọba tí ò fi wá lé ìfẹ́ ọ̀tá lọ́wọ́. Ọlọ́run tó mú wa rí ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù 12 ọdún 2021. Ọlọ́run àwa yìn ọ́ fún ohun tó ṣe. A kan sára sí ọ. Gbogbo àwa alààyè yìn ọ́. Àní o ṣé. Ọlọ́run onímájẹ̀mú, alágbára ńlá, olùbùkún. Ọlọ́run gba ọpẹ́ wa. Olúwa gba ìyìn wa. Ògo ni fún orúkọ Ọlọ́run. Jésù Kristi Olúwa wa. Àmín. Ní gbogbo tó ti ń gbọ́ ohùn mi, mo fẹ́ kó o máa ṣe àmín. Orúkọ Jésù, orúkọ Jésù, agbára ìjẹ́ Jésù. Ọlọ́run àwa dúpẹ́ lọ́wọ́ rẹ. Olùbùkún ni Olúwa. Ọlọ́run tó pa wá mọ́, Ọlọ́run tó dáàbò bò wá. Àwa dá ògo padà sọ́dọ̀ rẹ. A sọ wípé o ṣé. Ohun tá a mú wá lónìí kìkì dá ọpẹ́ ni. A dúpẹ́ lórí gbogbo aboyún ayé. A dúpẹ́ lórí gbogbo àwọn tí wọ́n wà nínú ìdè àìsàn. A dúpẹ́ lórí àwọn tí a pè ní àgàn. A dúpẹ́ lórí gbogbo ènìyàn gbogbo. A dúpẹ́ lórí àwọn tí wọ́n lọ ṣe àtìpó ní ilẹ̀ òkèèrè. A dúpẹ́ ààbò rẹ tó dájú lórí gbogbo wa. A dúpẹ́ lílọ bíbọ̀ wa. Àwa dúpẹ́ lórí ẹ̀mí ẹnìkankan. Ọlọ́run tó mú kí ẹ̀mí wa wà láàyè. Ọba tí ò jẹ́ á dòkú ní last minute. Ọlọ́run tí ò jẹ́ á sọnù. Olúwa wá yìn ọ́ fún ohun tó ṣe. A kan sára sí ọ. A sọ wípé ní gbogbo ọ̀nà ẹ ṣé. Ọlọ́run àdúrà ìṣẹ́jú 5 ojoojúmọ́. Ní gbogbo ọ̀nà
ẹ ṣé o bàbá. Ọpẹ́ la mú wá lówùúrọ̀ yìí fún Ọlọ́run tó mú kí ẹ̀mí wa wà láàyè. Àwa yìn ọ́, a sọ pé ẹ ṣé, a fi ìbùkún fún orúkọ Ọlọ́run wa, a gbé orúkọ rẹ ga ní kùtùkùtù òwúrọ̀. Ọlọ́run tó ń gbọ́ àdúrà, Ọlọ́run tí kò jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ̀, ọba tí ò fi wá lé ìfẹ́ ọ̀tá lọ́wọ́. Ọlọ́run àwa dúpẹ́ lọ́wọ́ rẹ. Ọpẹ́ la mú wá lówùúrọ̀ yìí o. Gbogbo àwa ọmọ tá a jọ ń gbàdúrà, àwa aládùúrà òwúrọ̀, àwa aládùúrà ìṣẹ́jú márùn-ún ojoojúmọ́, a gbóhùn ọpẹ́ pọ̀. A sọ wípé ẹ ṣé olóore, ẹ ṣé olóore o. Ẹ ò gbà fún Sátánì láti bá ayé wa jẹ́. Ẹ ṣé olóore. Ọlọ́run tó mú wa wà láàyè, gba ọpẹ́ wa. Ọlọ́run tó mú wa wà láàyè, gba ìyìn wa. Ọlọ́run tí ó jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ̀, gba ọpẹ́ wa. Ọlọ́run tó pa wá mọ́ láti rí ọjọ́ òní tó gbẹ̀yìn nínú oṣù kejìlá ọdún 2021. Ẹ̀mí mọ́ gba ìyìn wa. Ọlọ́run gba ọpẹ́ wa. Àwa pè ọ́ Olúwa nígbà tó wá máa di ìwòye àmọ́dún. Olúwa mú wa lé sí, mú wa pọ̀ sí, má jà sọkún, má jà pòṣé. Ìpàdé let us pray. Àdúrà òwúrọ̀ ojoojúmọ́, ẹ̀mí mímọ́ máa tọ́ wa sọ́nà. Olúwa máa bá wa ṣe. Ọlọ́run máa jẹ́rìí ara rẹ̀. Ìpàdé yìí jẹ́ kó máa mú ẹ̀rí jáde o nínú ayé gbogbo alààyè tó ń gbọ́ ohun àdúrà yìí ní gbogbo òrò òwúrọ̀. Nígbà tó máa di ìwòye àmọ́dún, ayọ̀ ẹ̀mí àtiwọ́ ò ní lópin. Ààbò Ọlọ́run yóò wà lórí wa. A máa rí àánú gbà. Gbogbo àwọn aboyún wa, Olúwa tó kan sára sí ọ lórí wọn. Àdúrà pò ń bá wa mú wọn bí wẹ́rẹ́. Àwa yìn Ọlọ́run. Ọpẹ́ la mú wá lówùúrọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ fún wa pé ẹ fi ìbùkún fún Ọlọ́run wa, ẹ̀yin ènìyàn, kí ẹ sì múni gbọ́ ohùn ìyìn rẹ̀. Ẹni tí ó mú ẹ̀mí wa wà láàyè tí kò sì jẹ́ kí ẹsẹ̀ wa kí ó yẹ̀. A dá ògo padà sọ́dọ̀ rẹ̀. A sọ ipò ṣé Ọlọ́run ní májẹ̀mú, gba ọpẹ́ wa. Àdúrà ìṣẹ́jú márùn-ún ojoojúmọ́, ètò wá sí ìdánudúró fún ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kejìlá. Ọlọ́run májẹ̀mú, ògo ni fún orúkọ rẹ. Bí a ó ti máa tẹ̀síwájú nínú ọdún 2022, ẹ̀mí mímọ́ máa darapọ̀ mọ́ wa. Ohun gbogbo tá ó máa ṣe nínú àdúrà òwúrọ̀ ojoojúmọ́, ìṣẹ́jú márùn-ún, ẹ̀mí mímọ́ máa kún wa ní agbára. Olúwa pòkìkí ìpè yìí o, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó gbilẹ̀. Olúwa máa pọ̀ sí i. Ògo ni fún orúkọ Ọlọ́run. Ọlọ́run tó pa wá mọ́ ní àlàyé ọkàn láti ìsinyìí lọ àti títí láéláé. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Èmi ni ajínrere Bọ́ládayọ̀ Olúṣọlá Oyètókì láti ìjọ Virtue of Christ International Prayer Ministry. Fún ọ̀rọ̀ ìyànjú, àdúrà àti fífi ọ̀rọ̀ ẹ̀rí rẹ ránṣẹ́, pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08023435801. Ire ni fún wa o. Mo kí yín pé ẹ kú ọdún tuntun. A ó ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní ayé. Wá gbọ́ o, bó o ti ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún tuntun, o ò ní ìfarapa tilétilé rẹ̀. Àlàáfíà fún yín. Ẹ ní ọjọ́ rere o. God bless you.